بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti alẹ́ òní. النظرة الفقهية لبعض المسائل الفقهية أو الشرعية المطروحة على الساحة. afẹ́ mẹ́nubà díẹ̀ ńbẹ̀ àmọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ lálẹ́ yìí insha Allah ó ní ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ àwọn alálàájì tí wọ́n bá dé tí àwọn kan máa ṣe àjọyọ̀ tí wọ́n máa ṣe oúnjẹ àjọyọ̀ bá ń lọ. Ìyàwó ní Islam kọ sírú nǹkan báyìí. Ìdáhùn lórí eléyìí ó náà ní pé nínú àwọn nǹkan tí ó dáa ó náà ní tí ẹ bá lọ sí àjò tó bá dé kó ṣe àjọyọ̀ kí ó ṣe oúnjẹ láti fi dúpẹ́ fọ́lọ́run subhanahu wa ta'ala, kó ké sáwọn èèyàn láti wá bá jẹun. Eléyìí ó dáa. Wọ́n sì máa pe oúnjẹ bẹ́ẹ̀ ní an-naqi'a. Wọ́n máa pe oúnjẹ arìnrìn-àjò tó bá dé tí yóò ṣe oúnjẹ fáwọn èèyàn àbí wọ́n ó ṣe oúnjẹ fún nǹkan ni láti fi dúpẹ́ pé ó lọ rí ó bọ̀ rí. Tí àwọn alálàájì bá wá ń ṣe eléyìí náà kò sí tó burú ńbẹ̀, kó láti jẹ́ pé kò sí ìná àpá ńbẹ̀. Bákan náà kò sí àwọn aburú níbi irú nǹkan bẹ́ẹ̀ bíi kí wọ́n máa ké séléré tí wọ́n máa kọrin burú àbí wọ́n máa ṣe gbogbo tí ó dá, kí ikhtilaf káwọn obìnrin máa rúkọ máwọn ọkùnrin àbí àwọn aburú míì náà tí wọ́n máa bí kí àjọyọ̀ máa gbọtí, wọ́n máa gba gbogbo àwọn nǹkan tí ó dá. Ògbélé pátá tó jẹ́ pé àjọyọ̀ tí èèyàn fẹ́ ṣe fún akúrẹ́yìn àjò ó dé yóò máa mú àwọn aburú lọ́wọ́, èèwọ̀ ni kéèyàn ó ṣe o. Àtọ́ jẹ́ pé yóò mọ níwọ̀nba tí ò sí náà pa ńbẹ̀ tí ó sì sáwọn nǹkan burú ńbẹ̀, eléyìí kò sí tó burú ńbẹ̀ o. Al-Imam Nawawi rahimahullah ta'ala wọ́n sọ wípé hábà nínú tí al-Majmu' wọ́n ní pé yustahabbu an-naqi'a wa hiya ta'amun yu'mal li qudumi al-musafir wa yutlaqu 'ala ma ya'maluhu al-musafir al-qadim wa 'ala ma ya'maluhu ghayruhu lahu. وما يستدل به لها حديث جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة من سفره نحر جزورا أو بقرة، رواه البخاري. ìtumọ̀ eléyìí ni pé wọ́n fẹ́ kéèyàn ó ṣe oúnjẹ tí wọ́n ń pè oúnjẹ arìnrìn-àjò, oúnjẹ tó lọ ìrìn-àjò tó dé tí wọ́n ń pè ní an-naqi'a. Wọ́n ní pé eléyìí ní oúnjẹ tó jẹ́ pé wọ́n máa ń sè é fún dídé arìnrìn-àjò, wọ́n sì máa ń lo gbólóhùn yìí fún ìtàrìn-àjò máa ń ṣe lóúnjẹ fúnra rẹ̀ àbí èyí tí wọ́n máa ń sè é fún. Inú ẹ̀rí eléyìí ni hadithu Jabir radiyallahu ta'ala anhu. Wọ́n sọ wípé dájúdájú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tó dé sílùú Mẹ̀dínà níbi ìrìnàjò rẹ̀, wọ́n lọ pa ràkúnmí kan tàbí ó pa màálù. Á bá eléyìí nínú Sahih Bukhari. Lẹ́yìn túmọ̀ sí pé kárìnrìn-àjò ó ṣe àjọyọ̀, kárìnrìn-àjò ó ṣe àjọyọ̀ pé òun dé níwọ̀nba tí òun ṣe pé ti ìná àpá tí èsì tí ó mú aburú lọ́wọ́, eléyìí kò sì tó burú ńbẹ̀. Kọ́lá kó ṣe àánú wa. Allahumma salli ala Muhammad wa sallim.